ọlọ́run bí ọpá nípa náà ti máa rí ọ̀pọ̀lọpọ̀ program ẹ ti rí i pé mo wà ní ọ̀dọ̀ Pastor Àgbàlá Gabriel inshallah rahman a ti wà níbẹ̀ ti fẹ́ tó bí 2 to 3 hours tí mo dẹ̀ láǹfààní àti káàkiri gbogbo ìrìn àjò ẹ̀fárómẹ́ǹtì àdúgbò wọn. Mo rí ilé bàbá wa Suebebe sọ̀rọ̀ wa. Mo rí ilé bàbá Suebebe inshallah èyí tí ológun dúdú bóde tí wọ́n ń wí àwọn yánmọyànmọ but mo wà pẹ̀lú Mr. Fẹ́mi tó jẹ́ ọ̀kan lára ọmọ bàbá wa Suebebe kọ́lọ́njọ́ kọ́ bá ní sàlékún kẹ́ bàbá náà. Àwọn ọ̀rọ̀ yìí a wá ní àwọn ìbéèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ Mr. Fẹ́mi tá a fẹ́ kí gbogbo ayé ọgbọ́ ìjọba ní sí àprógámù ìtorí tọ́lọ́run. Yorùbá ní sàkátà pàrà báyìí láàṣẹ́tọ́ bí tọ́ bá yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀ àìsàn bẹ́ńbẹ̀ sàkátà pàrà láìṣẹ́tọ́ ó bà mí lẹ́mìí jẹ́ nígbà tí mo dé ẹ̀fárómẹ́ǹtì Àgbàlá Gabriel ní alẹ́ yìí mo rí ibi tí wọ́n kọ́lé sí fún Muideen wa alaikum salam ọlẹ́rẹ̀ Ganiyu mo rí ibi tí wọ́n kọ́lé sí fún Muideen tí gbogbo ayé tí wọ́n ń gbé yí pé inú wọn gba Àgbàlá Gabriel ní Gabriel kọ́ ilé sí fún Muideen Ọlọ́run dáríjì gbogbo ẹ̀yin alábòsí o wàláì ibi tí wọ́n kọ́lé sí fún Muideen fẹ́ǹsì ṣọ́ọ̀ṣì jìnnà sí títì tó la ṣọ́ọ̀ṣì àti ilé Muideen láàrin báyìí títì yẹn gba tírélà méjì evo ìyá Ṣẹ́gun tí ìyá Ṣẹ́gun náà ni ìyá Ṣẹ́gun ọlọ́mọ mẹ́fà mo rí ibi tí wọ́n kọ́lé fún ìyá Ṣẹ́gun sí kápẹ́lẹ́ Muideen wà wájú bẹ́ẹ̀ ilé kan bẹ lẹ́yìn rẹ̀ mùsùlùmí ni wọ́n sọ pé ní fún aláàjì lẹ́tí ẹ lónìí after alẹ́ yẹn la tó rí ilé ìyá Ṣẹ́gun ọlọ́mọ mẹ́fà ìyá Ṣẹ́gun ọlọ́mọ mẹ́fà ìyá àbẹjọ ọmọ aráyé le ilé tiẹ̀ sí chọ́ọ̀chì Àgbàlá Gabriel ọbẹ̀ tó òpó ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún tí ò bá jù bẹ́ẹ̀ lọ even before ká tó dé ilé ìyá àbẹjọ ọmọ aráyé le àtúkọ̀ kan mọ́sáàsì léètì túmọ̀ sí pé environment yìí mùsùlùmí kìrìsìtẹ́nì ni wọ́n jọ wà bẹ́ẹ̀ àmọ́ lédè kúkúrú ẹ jọ̀ọ́ Mr. Fẹ́mi báwo ni bàbá mi ẹ kálẹ́ o mo fẹ́ kẹ́ bá mi dárúkọ yín kí gbogbo ayé kí wọ́n gbọ́. Orúkọ mi ni Olúwafẹ́mi Adéwùmí Fẹ́sàn ní ọmọ bàbá wa Dayọ̀ Adéwùmí Súlè Suebebe èmi ni Fẹ́sàn. Allah akbar. Àwọn ọ̀rọ̀ tí ń lọ pẹ̀lú bàbá ológun dúdú inú mi dùn pé ọ̀rọ̀ ti pọ̀ lórí ẹ̀ gan Ọlọ́run ládìdí àkó mọ́ báyé ìyálà jíjẹ́ láíláí Ọlọ́run bá ní dúró torí ẹni tó bá ṣe ó yẹ ká wí ká sọ pé lámọ́rí ṣe oníkálukú náà ń dúró ti sí Ọlọ́run lára Àgbàlá Gabriel bọ̀ tí ológun dúdú sọ pé ọ̀rẹ́ dádì yín ni òun jẹ́ láti kékeré báwo lẹ ń tọ́jẹ́ rẹ bàbá èèyàn láti kékeré ò sì wá mọ ìkankanú ẹ̀yìn ọmọ tẹ̀ jí ọmọ bàbá wa Súlè Suebebe. Mo pè é ní ìrìn àjò ẹ̀dá láyé ọwọ́ Ọlọ́run ni bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn àti mo ti mọ bàbá mi wọn bá mi sọ̀rọ̀ tó jẹ́ olóòtú so àti mo dẹ̀ ráwọn slide mistake kan tí mo rí pé kò polite ẹ̀ mo dẹ̀ fẹ́ correct àwọn nǹkan yẹn lójú ẹsẹ̀ àti mo ráwọn dirty things tó ń rí ológun dúdú ṣe whatever tó porúkọ mo dẹ̀ wò pé báwo ni irú àbùkù bá ṣe máa ta lé bàbá tó bí mi mo dẹ̀ try mo call ológun dúdú so ẹ mọ̀ àwáwí Ọlọ́run ṣàánú wa ni pàtí mo pè wọ́n kàn sọ pé àwọn ti ṣe childhood friend kan rí ìpè but dájú mi ò jẹ́ káwọn mọ any one of their son wọ́n rò pé báwo lè ṣe máa báyàn ṣe ẹlẹ́jẹ̀ ọjọ́ kékeré mọ̀ kankan náà àwọn ọmọ ẹ̀ mo wà so impressed ó jẹ́ nǹkan tó dùn mí gan pé báwo definitely ọ̀rẹ́ tẹ̀ ń ṣe òdenu tó lóò mọ ọmọ ọ̀rẹ́ ẹ̀ so báwo lè sọ pé ẹnìkan pè ẹ̀ náà àwọn ọmọ èmi tí mo dẹ̀ dúró mo pè pé instantly pé ẹni pè ẹ̀ bó ṣe báyìí ọmọ wọn nú èwo ṣé ọmọ yẹn ṣe ní nọ́mbà ẹ̀ àbí ẹ mọ orúkọ ẹ̀ kò ní ò mọ̀ definitely wọ́n wà wá wí ni kò rí nǹkan tó fẹ́ sọ
bí wọ́n fẹ́ tajà wọn àròyìn wọ́n ti fẹ́ tajà wọn lọ́kàn wá àtàmọ́ tí wọ́n dẹ̀ báyàn lórúkọ jẹ́ wá wọn ti ẹ̀síwájú kó ń ṣe bàbá títí wá kò dẹ̀ gbọ́dọ̀ bá Àgbàlá Gabriel lórúkọ jẹ́ because that man is very kind person ẹ̀ tó yẹ pé ó gbà wá tọwọ́ tẹsẹ̀ ni kò mọ bàbá mi rí náà wọ́n ti lọ gbé láti odidi Èkìtì wọ́n dẹ̀ gbé wọn wá sí Ìbàdàn wọ́n ṣe a lot bàbá mi ò lówó kó fẹ́ ra lẹ̀ àwọn náà wọ́n ran bàbá mi lọ́wọ́ títí tí yẹ pé ó donílé lórí ń sìn táwọn ọmọ náà sì ń sọ pé bàbá wa ní dúkìá so kéèyàn kọkàn jí lóhùn lọ́rẹ̀ẹ́ kan bí kan tó bá fẹ́ wá plug guy kó wá wọn síwájú kó má bàbá tèmi ìyẹn ológun dúdú kó lọ wá kó má bàbá ló kọjá kó má bàbá mi lórúkọ jẹ́ ó ti kú ó jẹ́ kó sùn re Àgbàlá Gabriel sì oore ló ṣe ṣe fẹ́ jẹ́ kó oore di ẹ̀bí ni. Allah akbar alhamdulillah ẹ jọ ẹ má bá ní sí program torí tọlọ́run Mr. Fẹ́mi mo ní béèrè kan tí mo fẹ́ béèrè bó tiẹ̀ jẹ́ pé kò yẹ kí n tó béèrè yìí àmọ́ yẹ kí n béèrè because information tá à ń gbọ́ tẹ́lẹ̀ ní pé ilé tí Àgbàlá Gabriel kọ́ fún bàbá wa Suleiman Suebebe pé inú kámpù inú ọgbà inú fẹ́ǹsì chọ́ọ̀chì ni Àgbàlá Gabriel kọ́ sí bó tiẹ̀ jẹ́ pé mi ti rí púpọ̀ táráyé náà sì ti rí but ilé tí Àgbàlá Gabriel kọ́ fún bàbá tó bí i lọ́mọ sínú ọgbà chọ́ọ̀chì ni wọ́n kọ́ sí ní àdìbò. níwájú ọba táì pé jẹ́ ìlọ wọn ní tíyàn bá parọ́ ń sìn ọjọ́ kan ni gbogbo wa máa wọlé sùn èèyàn lọ jẹ́ ẹjọ́ yẹn lóde ọ̀run ọba wọn débẹ̀ rẹ̀ bọ́mọ òpéjọ́ kan Ọlọ́run náà sọ pé tásìkò mi bá tó máa lọ ilé àti church different ó wà láàrin wọn gan distance yẹn pọ̀ ibẹ̀ yẹn kò ń ṣe pé street estate ni so mo tún wá ń gbọ́ náà sọ pé church àti ilé wà papọ̀ mo wà so surprise wọ́n ní ibi tí èèyàn sí Ọlọ́run wà bẹ́ẹ̀ anybody wọ́n fẹ́ wà àwí ẹ̀ kan wá wọ́n á rí different láàrin church àti ilé ìyàtọ̀ wọn àbẹ̀ gan. ṣe rí ọ̀rọ̀ tí Mr. Fẹ́mi sọ yìí wallahi tallahi ẹjọ́ máa bá ní sí àpọ́gàmì torí tọ́lọ́hún mo wà 200 wonderful ẹ rí pé èbó tèmi máa ń lágbára ju àwọn ilé èbó kéékèèké lọ èbó ńláńlá lèmi máa ń fọ̀ gbogbo èbó kéékèèké òun ilé bàbá wa Suleiman Suebebe ó jìnnà pátápátá sí ṣọ́ọ̀ṣì pátápátá títì tí ń bẹ láàrin ilé yẹn sí ṣọ́ọ̀ṣì tírélà méjì lè kọjá tó nífẹ̀ẹ́ gbégbóra wọn bẹ́ẹ̀ náà ni ilé Muideen tí wọ́n dẹ̀ ń gbé kiri pé ọkọlé fún Muideen sínú chọ́ọ̀chì ọ̀kàmpù rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run but Mr. Fẹ́mi bàbá ológun dúdú yìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan mímọ̀ bóyá ẹ gbọ́ tẹ́mi wò yí pé tíyẹn bá jọ rẹ̀ gan ǹjẹ́ yẹ kọ́rọ̀ torí Al-Qur'ani táwa gbà kó sọ yí pé òkú ọ̀rọ̀ yín dáadáa wọn ni kẹ́ ẹ máa sọ wípé nígbà kan òun wà lu èbò nígbà tó ń wá dé bàbá wa ṣe kinní kan lábẹ́ bíríìjì ẹ̀yin náà gbọ́rù information yẹn rí pẹ̀lú bàbá tó bí pé dáàdi yìí mu tí yó lábẹ́ bíríìjì Òṣòdì kì í tún wá sagbo lé torí mi ọmọ ìgbà tó Òṣòdì náà wá di àárín yẹn jọ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé torí wọn àwọn èèyàn ń pè wá o aláyíṣẹ́ ẹ̀dẹ̀ gbọ́ ewì tí ológun dúdú ké báwo ni ó sọ pé Suebebe ṣe bá kankankan sáwọn ọmọ yẹn ọ̀gbọ́n ni mo ní èmi ò bí ilé rè. ṣe rí ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni ṣe rí tí wọ́n ní tí ẹni tó ti kú wá ti kú báyìí oríṣiríṣi nǹkan lẹ́mọ̀ máa gbọ́ ń pa ẹ̀ ìgbà tó wà láàyè ẹni ò ṣe confront ẹ̀ kó sọ orúkọ báyìí pé lójú bàbá báyìí nígbà tó wà láàyè ó ti wá jẹ́ pé gbà tó kú tán ló wá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde afátúmílẹ̀ tí mo wà bàbá mi mo bá irú wà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wọn ó tẹ̀ jẹ́ pé bóyá ọjọ́ jìnnà sí atáfi ríra that was ariransin that was 1998 mo dẹ̀ gbọ́rù wà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ike bóyá wọn wùwà bẹ́ẹ̀ yẹn èyí mo lè wà tó wà lẹ́yìn King Sunny Adé that was 1996 7 to 8 àjọ wà ní ó tó di pé a little distance wà láàrin bàbá sọmọ pé kí ló tẹ̀síwájú kí ló wà pé yes èmi náà mo fẹ́ become someone mo fẹ́ jẹ́ èèyàn láyé so ní distance yẹn fi wà láàrin wa so mi ò gbọ́rù wà bẹ́ẹ̀ yẹn mo màmá tó dẹ̀ bí bàbá mi nì kò sọ pé bí ọmọ òun misbehave rí wọn sọrí so tó wá jẹ́ pé ọ̀rẹ́ wọ́n ti sọ náà tẹ́lẹ̀ pé ẹni tó mọ̀yàn ló máa ń ṣèyàn so kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe wà ó máa wá àtàmọ̀ náà ni because ó náà wà àti fọwọ́ sẹ́nu ni mo gbọ́ gan pé wọ́n lòun náà pú ọ̀ pé kò bó ṣe lówó tẹ́lẹ̀ kò ní mọ́ olóògùn tó ti lulẹ̀ wọ́n dẹ̀ ń wá àwọn náà wá wọ́n ti fẹ́ gòkè padà so kò sí ó lè fẹ́ fọ̀rẹ́ ẹ̀ pawó tó ló mọ̀ pọ́rẹ́ òun popular ó jẹ́ ẹni tó jẹ́ òkìkí ẹ̀ pọ̀
manager òbíṣẹ́rẹ́ dádì mi so dẹ̀ tún ṣe fíìmù so ó tún jẹ́ ìkan lẹ́yìn ara àwọn ẹlẹ́gbẹ́ King Sunny Adé so kò sí ó mọ̀ pé ó láwọn èèyàn jàǹkànjàǹkàn lẹ́yìn so ó máa fẹ́ wá àtàmọ̀ kò sí kọ́lọ́n kan ṣàánú ẹ̀. alhamdulilayi gbogbo ayé ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu Mr. Fẹ́mi ọ̀kan lára ọmọ bàbá wa Suleiman Suebebe olóògbé tí ológun dúdú bóde ó ní èmi retí part 3 o tọ́lọ́ náà ṣe part 3 to part 100 ológun dúdú kò tó bẹ́ẹ̀ kò ṣe part 3 part 1 nígbẹ̀yẹn ṣe part 1 tó lulẹ̀ tó ṣe part 2 tó lulẹ̀ èyàn ṣe ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀dà lápá èyàn sọ̀rọ̀ kejì ọdẹ lẹ́sẹ̀ tó bá ṣe lẹ́ẹ̀kẹta yóò dá lọ́rùn mi nínú ọ̀rọ̀ tí ológun dúdú sọ ó ní ilé bàbá yín pé kágbàlá Gabriel òbóde o ságbàlá ló ní ilé ni àbí bàbá Suebebe ló ní ilé but mo padà rí fídíò kan wípé ẹni ìwé eléré èmi dẹ̀ gbìyànjú àti fẹ́ confam bóyá rí lóòótọ́ ni àbúrò ni gbogbo ọmọ Nàìjíríà pátá ní wòye o ìwé eléyìí ẹsẹ̀ kó dání ó bẹ lọ́wọ́ yín báyìí. pẹ̀lú ògo Ọlọ́run ó wà mí báyìí ó ní. La ilaha illallah. bàbá lélẹ̀. Adéwùmí Adébáyọ̀ Suebebe Allahu Akbar. kí ìdẹ̀ lélẹ̀. ṣé kọ́kọ́rọ́ lẹ́nu. bẹ́ẹ̀ni pẹ̀lú ògo Ọlọ́run. sí ìṣe palẹ́ ìlú tó tẹ̀yìn lọ́wọ́. irọ́ èmi ni mo kó nǹkan mi lọ síbi tí mò ń gbé lẹ́kọ̀ọ́ mo tún padà wá pẹ̀lú ògo Ọlọ́run tí ò sí wàhálà. ńgbà tẹ débẹ̀ ẹ̀rí kan ti já. irọ́ ayọ̀ ni mo wọnú ilé mi pẹ̀lú ògo Ọlọ́run tó ló ti délé tèmi náà wá. Allahu Akbar. Kọ́kọ́rọ́ ẹ̀mí kọ́kọ́rọ́ náà ẹ̀mí kọ́kọ́rọ́ you see. wọ́n jẹ́ kọ́kọ́rọ́ kú ṣẹlẹ̀ jẹ́ kọ́kọ́rọ́ kú sí. kọ́kọ́rọ́ oríire ìwé eléré ẹ̀sùn wèé mọ́ bí ṣẹ́tìrì Adéwùmí Adébáyọ̀ Suebebe Allahu Akbar ẹ̀tìrì ìwé ilé bàbá rẹ o ìwé ilé bàbá wa Suleiman Suebebe rẹ o. Àgbàlá Gabriel try o wọ́n gbìyànjú pẹ̀lú gbogbo ọmọ aráàlú wọ́n ṣe nǹkan tí mo ṣe expect náà ṣe because bàbá ò sọ fún pọ́ùn lọ́mọ kan bì kan wọ́n rí wa wọ́n dẹ̀ gbà wá wọ́n sọ pé ilé ìjọ bàbá ilé náà mú fèsì bàbá wọ́n ṣe jọ wá sí yẹn níjọ́ yẹn gan tó tún fẹ́ ṣòkú gan tó fẹ́ kókò sòwò lọ́wọ́ wa pé bá a ṣe rí lélẹ̀ ẹni dẹ̀ sọ fún ayéká má wọ̀ọ́rì pé pẹ̀lú ẹ̀gbọ́ Ọlọ́run agbára Ọlọ́run ká wọ́n dẹ̀ ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan tó kàn ń jẹ́dùn ọkàn fún mi ni pé bí mo ṣe gbàdúrà pé kí n ṣe nǹkan rẹ̀ fún ọba náà ó jẹ́ pé ó sì ń padà lọ́ra ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi ó dùn mí gan ṣùgbọ́n wọ́n ní ṣíṣe ní tẹ̀dá. rírò ní tènìyàn ṣe ń tọ́ lọ́run. so Ọlọ́run ló ti mọ kádàrá àlá kọ́lọ̀ máa kọ burú mọ́ wa ni ológun dúdú ń tiẹ̀ òun wá àti ó wá bí tó ti fẹ́ kò kéré wá lẹ́bẹ̀ wá lọ síwájú kò ó ṣàgbàlá Gabriel ló máa bà lórúkọ jẹ́. kì í ṣe pé tó ti ga ní ọmọ àbùkátà nítorí pò ń ti lulẹ̀. the man is very honoured. ajẹgbọdọ wẹni kúnra kó lè máa pọ̀. èèyàn àmúyẹn ìgbà tí mi kan ti débẹ̀ ní àmọ́ èèyàn tí mo bá ń bẹ̀ pé wọ́n sunkún wọlé ní bọ́tì wọ́n rẹ́rìn jáde ní tó wá ló tó kù. mo débẹ̀ gbọ́ lálẹ́ ẹ̀sìn ìyàwó wọn gbà mí lọ́wọ́ tẹsẹ̀ ní bàbá mi kí lẹ fẹ́ jẹ kí ló gbà ó kí ló tún kù mẹ́ kí ló tún kù mẹ́ so kí ló fẹ́ gbà ológun dúdú ẹ kúrò ní ọ̀tẹ̀ o kò ṣeré ń bẹ̀ àbùkù rẹ̀ máa ń tẹ̀bọ̀ tó bá dẹ̀ pọ̀ tí ò stọ́ọ̀pù a jẹ́ pé kéèsì. no èmi gan fẹ́ bá ó fẹ́ kí mi bọ́ àwọn máa gbé lọ woman rights ni kò ṣe nǹkan tó le. because láti bóde pé ọwọ́ sọ pẹ̀lú Sunny Adé. mo wò pé kéèyàn filẹ̀ pé kò sí nǹkan kéèyàn fẹ́ gbà nù ẹ̀. Fọlákẹ́ Adéyẹmí. kílèrè ẹ̀ òun tó ń ṣe kílèrè tó ti gbà ń bẹ̀. Allahu Akbar Allahu Akbar alhamdulilayi alamin ní àwọn ọ̀rọ̀ kan tó ń já rìnrìn ẹjọ́ nísìn ẹ mọ̀ à ń bọ̀ bàbá ológun dúdú Fẹ́mi nìyẹn ọmọ bàbá wa Suebebe. kó omi kọ́kọ́rọ́ Fẹ́mi nìyẹn ọmọ bàbá Suebebe ní sọ̀rọ̀ wọn o àwọn kan ń tẹ̀yìn ológun dúdú wọ́n ń tẹ̀yìn kò sẹ́ni kankan tó wà láyé tí ò ní sáìsì tiẹ̀ wọ́n ń tẹ̀yìn pé yóò ṣe part 2 yóò ṣe part 4 tẹ́ bá lọ dán yẹmọyẹmọ wò. irú èwo sà irú èwo Umu Mubarak irú èwo mo fẹ́ kí Umu Mubarak kò irú èwo lẹni sọ́wọ́ àná sí aláàfà alìsílámù dínú súlù ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn àtúnṣe ni adẹ̀ ní láti tún gbogbo nǹkan àwọn kan bá fẹ́ bàjẹ́ ṣe
irú ẹni tó jáde tí ń báyẹ̀ ló kọjá yìí ṣé ìsìláàmù fi kọ́ wa mi tí ìfẹ́ sọ mo fẹ́ mọ kí ni béèrè tẹ́ ń béèrè torí ẹni tó bá béèrè lọ́fẹ́ di ẹ̀gbọ́ ológun dúdú ẹ lọ stọ́ọ̀pù yẹmọyẹmọ o ńgbà tó lókùú bá lóhun òṣòkù tábánisẹ́ lóhun ọ̀pá màálù wọn á béèrè ibo ló fagbó kára sí ojú ayé bàbá wa Sulemana Suebebe nípa kankan tẹ́ kónú ayé bàbá náà story lẹ́kàn ká ẹ̀kàn ká story nípa kankan tẹ́ kónú ayé bàbá Suebebe tó nípa kankan tẹ́ kónú ayé ọmọ rẹ̀ lójú ayé wọn bàbá yẹn kú bùkátà báwo lẹ sì fẹ́ gẹ́ẹ̀tì àwọn ọmọ tẹ́sánjú àjọṣepọ̀ ẹ̀yin àti bàbá wọn bẹ́ẹ̀ ṣe ń wí àfi pé tó bóde ẹlẹ́fẹ́ jogún ọ̀rẹ́ yín ẹ wá ń béèrè ilé pé bó ti jọ̀rọ̀ ẹlẹ́tọ̀ àti béèrè ogún ẹni tẹ́ ẹ̀ béèrè ayé ẹ̀ ṣé fámìlì kan náà jọ ní ẹ béèrè ayé rẹ̀ ọwọ́ akútẹ̀lẹ̀ béèrè ogún inú ogún tí Suebebe fílẹ̀ lọ́mọ rẹ̀ ẹ béèrè káìfì àtù àwòládì yìí báwo ni kọ̀ǹdíṣà àwọn ọmọ ẹ̀ báwo ni ètò ìgbésí ayé wọn dúkìá lẹ̀ béèrè ẹni kágbà lọ wá sàkáǹtì ẹ sì lọ béèrè gọ́gùn èlò lówó tí nígbà tára Suebebe ọ̀yà tẹ̀ fi ránṣẹ́ lórí àkáǹtì tí ẹ sọ yẹ kẹ́ fún àrísìtì ẹ lọ bì kíáfù ọ̀rọ̀ lẹ́tí gbọ́ táwọn ọmọ sọ wọn o ọmọ láwọn ọ̀rọ̀ yín sẹ́ o ọ̀dẹ̀ ló wọn mọ̀ yín ẹgbọ́n wọn ni ẹ sọ gba yín bákan náà àwọn ọ̀rọ̀ kan jà rẹ̀ rẹ̀ bí mo ṣe wà pẹ̀lú yín wàláhì ìbùkún náà wà pẹ̀lú mi báyìí inshallah gbogbo ẹ̀yẹ bá mi sí àpọ́gámù yìí a dẹ̀ ní àwọn ìbéèrè tí a fẹ́ béèrè lẹ́fà mi níbẹ̀ jọ a dẹ̀ ní ìbéèrè àwọn tá a wà ń bí apọ̀ díẹ̀ o wàláhì mo sọ fún bọ́lá ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kì í sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àtúnṣe ni mo sì sọ kankan níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yìí nígbà táwọn ọ̀rẹ́ wa kan tí wọ́n mú ìdí mo ní bẹ́ẹ̀ ṣe mú lọ sọ́dọ̀ ìyá rẹ̀ láti lọ bẹ̀ ìyá rẹ̀ yọ dáa ẹ wá mú lẹ́yìn lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel fún àtúnṣe mo ní ẹ mú lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel fún àtúnṣe ká mú lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel fún àtúnṣe kọ́dọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ mọ́ lọ láì àbẹ́ padà bẹ́ẹ̀ ṣe padà kó bá àwọn kankan ni wọ́n wí kiri ọwọ́ àánú tó gbẹ̀mí dé ilẹ̀ yìí mo wá wo kọ̀ǹdíṣàn lé sọ́dọ̀ mọ́tẹ̀ fẹ́ béèrè lọ.